Today is a very special moment as we celebrate a woman of grace, strength, and beauty. A woman whose life is a testimony of God's goodness. In no other person than Mami Ariya marvelous Alaga. Bọ́dún bá ti dé ìgbèrègùn àmọ́wọ́ tuntun wálé ayé o. Oyin mọ́dún tiẹ̀ nínú afárá, ejò lámọ̀ tiẹ̀ lápá, èkó ló mọ̀ tiẹ̀ lárèrè. Ọlọ́dún ní mọ́dún ẹ̀ lọ́dún o. Màámi Ìlọrí yẹmi sí Yínká mọ́dún rẹ̀ lọ́dún àbámọ́ lọ́dún. Òmòṣù rẹ̀ kà àbáàkà sí rere. Òkun ayọ̀ òkun ọdún o. Òkun yèédùn ẹ̀mí rẹ̀ yóò ṣe púpọ̀ ọdún láyé. Nínú owó nínú ọmọ àlàáfíà òun àìkú baálẹ̀ ọ̀rọ̀. Mo ní o mọ́ bínú pé mo bá ọ láyé mo pé ọ lórúkọ. Mẹ́bọ́rúkọ là á pé ládéládé o. Orúkọ là á pé lóye lóye ó jàre. Ọmọ lọ́jọ́ bí òní mo ní o mọ́ dá gọ́jọ́gọ́jọ́ ọdún rẹ lóde. Mo bá ọ yọ̀ mo bọ́ fìyà tògo f'Elédùmarè ọba. Ọba tó ka ọyẹ ọba tó pa ọmọ láti rákòrò títí dàkókò yóò. Àánú lórí gbà àbá ọdún pé o. Màámi Ìlọrí yẹmi sí o. Ó wáyé ó ráyé lò. Ọpẹ́ ló yẹ ká máa dún f'Elédùmarè ọba. Òkú ọdún o. Aya wọn nílùú Èkìtì, ọmọ wọn nílùú Èkìtì, ilé tí ìyá o. Ọkọ rẹ̀ ọmọ Èkìtì, ìwọ náà ọmọ Èkìtì, pátápásù rẹ̀ Èkìtì ni. Mo ní o tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ o máa gbọ́ mi. Mébí wọ́n lọmọ erin Adigun bọ́lúlé hàn. Òkèkè ilé tí erin ọ̀dà kankan líbẹ̀ kan mọ́yẹ́ ìròrí rẹ̀ adọ́ bíbọ́. Ìkan amúkèrègbè ìròrí rẹ̀ adi kìrìkìrì ọgbà mọ́ lórí rẹ̀ adọ́bọ̀lọ́jọ́ ejò. Ọmọ olóhùn lọ́rùn ṣiṣẹ́ ṣọ́. Ọmọ olúlẹ̀ pẹ̀tẹ́sì agun ṣọ̀rọ̀. Ọmọ akọ́lé mójú rẹ̀ sí pàrà ọya. Ilé ọmọ ẹlẹ́rẹ́ jìrì àmọ̀nà mẹ́fà. Ọmọ ẹlẹ́rẹ́ jìrì àmọ̀nà yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́. Ìwọ lọmọ arúgbàdé ládé lúlẹ̀ ọ̀hán. Ọmọ olúlẹ̀ pẹ̀tẹ́sì agun ṣọ̀rọ̀. Ọmọ òrìṣà òkè jẹ́mi dàbí olúlẹ̀. Mi kọ́ ọba dàbí olúlẹ̀ kọ́ ọba ládì bẹ́ẹ̀ sí kọ́ o. Ọmọ olóhùn lọ́rùn ṣiṣẹ́ ṣọ́. Ọmọ akọ́lé mójú rẹ̀ sí pàrà ọya. Ọmọ òrìṣà òkè jẹ́mi dàbí olúlẹ̀ máa dá gọ́jọ́gọ́jọ́ yẹ́mi sí Yínká lọ́rí o. Màámi yẹ́mi sí Yínká lọ́rí o. Oṣọdún òníná ó tún ṣe mí sí láṣẹ àdáni wáyé. Ọ̀rọ̀ gbogbo tí wọ́n ń pa ọ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kún o. Ire lójú ọwọ́ rí ojú rẹ̀ ò ní rí bí láṣẹ Elédùmarè ọba. Olùkọ́ tó dáńtọ́ ó wà ní ṣọmọ kan láṣẹ Elédùmarè ọba. Ó máa mọ ọ́ ṣe ni iṣẹ́ rẹ̀ ò ní di iṣẹ́ o. Ẹni ẹlẹ́ni ò ní gbàṣẹ rẹ̀ ṣe. Iṣu ọmọ tó ti ń jiná fún ọ kò ní korò lẹ́nu rẹ̀ láṣẹ àdáni wáyé. Ó ní fàìsàn ló gbà àjíǹde ara yóò túbọ̀ máa jẹ́ fún ọ. Alága tó gbà yìí tó gbáfẹ́ ó wà ní tẹnugbó bí ọwọ́ láṣẹ Èdùmàrè. Ó ní báwọn rajo alọ́dẹ Elédùmarè yóò túbọ̀ máa gbà fún ọ. Ìwòye àmọ́dún àníkún owó àníkún ọlá àníkún ohun rere.